Arewa Fọnmú Lórí Ìdúnkookò Igboho Fáwọn Fulani pé yóò mọ̀ lẹ́yìn Igboho Fèsì Padà. Ẹgbẹ Arewa Consultative Forum àti Northern Elders Forum ó ti ṣèkìlọ̀ pé ó ṣeéṣe kí ìwà àìtẹ̀lé òfin kó gbilẹ̀ sí ní Nàìjíríà tí ìjọba àpapọ̀ kò bá tètè mójútó gbèdéke tí gbajúmọ̀ tó ń jà fún ìdásílẹ̀ Yorùbá Nation Igboho fún àwọn olórí Fulani tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn èèyàn táwọn ajínigbé mọ̀ jí gbé ní ìpínlẹ̀ náà. Àwọn ẹgbẹ́ náà pẹ̀lú àwọn ẹgbẹ́ Fulani míì wọ́n fi ẹ̀sùn kan Igboho pé níṣe ni ó ń fi ẹ̀sùn ìwà ọ̀daràn táwọn kan hù ó fi ń kan gbogbo odidi ìran Fulani àti pé irú ìwà bẹ́ẹ̀ ó lè ṣe okùnfà wàhálà tó sì lè mú kí ìpèníjà kó bá ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà. Ìkìlọ̀ yìí ló máa ń wáyé lẹ́yìn tí fídíò kan tó ṣe àfihàn ibi tí Igboho tó ti ń bá àwọn olórí Fulani tó wà ní ìlú Igboho sọ̀rọ̀ tó sì ń fún wọn ní gbèdéke wákàtí méjì láti gba ìtúsílẹ̀ àwọn tó wà ní àhámọ́ ajínigbé náà. Agbẹnusọ ẹgbẹ́ Arewa Consultative Forum ọ̀jọ̀gbọ́n Tukur Mohammed Baba nínú àtẹ̀jáde kan tó fi síta ó júwe gbèdéke tí Igboho tó mọ̀ fún àwọn èèyàn náà bí ohun tí kò bá òfin mu ó sì jẹ́ ohun tó léwu tó sì mú ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra peléke sí i. Bákan náà Mohammed Baba ó ní ìjọba àpapọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ àtàwọn olórí ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ tètè dìde láti mójútó ọ̀rọ̀ náà kó tó di ohun ńlá tí apá kò ní lè ká mọ́. Ó ní ojúṣe àwọn aláṣẹ ni láti tètè pe àkíyèsí Igboho sí pé fífi ìwà ọ̀daràn kan gbogbo ìran kan ó lè ṣe okùnfà wàhálà àti pé fífún àwọn Fulani ní gbèdéke lórí ìwà táwọn péréte kan máa wù ó túmọ̀ sí pé wọ́n ń pe gbogbo ìran Fulani ní ọ̀daràn. Ó wòye pé kò tí ì sí ẹ̀rí kankan gbòógì tó fìdí ìran àwọn tó ń hù ọ̀daràn náà múlẹ̀ tó sì ní ọ̀pọ̀ àwọn èèyàn ìlò tí ń kópa nínú ìjínigbé báyìí. Bí ó ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé ìran Fulani ni àwọn ajínigbé tó gbé àwọn èèyàn náà kò yí ẹnikẹ́ni. A mọ̀ pé ìjínigbé láti fi gba owó ó ti di iṣẹ́ fún ọ̀pọ̀ àwọn èèyàn. Bákan náà ló bu ẹnu àtẹ́lu ìjọba lórí bí wọn kò ṣe mójútó ètò ààbò tó fi mẹ́hẹ̀ dé ibi tó wà báyìí lónìí, èyí tó mú kí ọ̀pọ̀ àwọn èèyàn kí wọ́n máa dìde láti jà fún ara wọn. Ẹ̀wẹ̀ Igboho ti wá sọ wípé gbogbo ìlàkàkà àti ìjà tí òun jà ó mà jẹ́ láti mú ìgbòrò bá ààbò tó ti mẹ́hẹ̀ nílẹ̀ Yorùbá àti pé àwọn Fulani ọ̀daràn ó ní òun bá wí wípé òun kò tàbùkù ìran kankan. Igboho ní gbogbo ìgbésẹ̀ òun ó máa ń wáyé láti fi òpin sí ìjínigbé, ìgbésùmọ̀mí, ìpànìyàn àtàwọn ìwà ọ̀daràn míì tó ti di tọrọ fọ́nkálẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń dúnkokò mọ́ ìgbé ayé ìrọ̀rùn fáwọn èèyàn nílẹ̀ Yorùbá. Àtẹ̀jáde tí agbẹnusọ Igboho Ọláyọmí Kòíkì tó mọ̀ fi léde ó rọ àwọn ọmọ Nàìjíríà láì fi ẹ̀yà tàbí ẹ̀sìn ṣe láti máa ṣe àtìlẹ́yìn fún ìjọba àtàwọn ẹ̀ṣọ́ aláàbò láti kojú ìṣòro ààbò tó ń bá Nàìjíríà fínra. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá yóò wá ẹ̀mí àti ń rí àmín.